ọ̀sẹ́ni tí ọ̀lẹ́ni ti ń bá fà á níjọ́ ràwọ̀ Pàṣọ jáde ó fi Saheed Òṣùpá tì ẹjọ́ máa sorogún kíkiní nkẹ́mi kíní ń lè bá a gòdì ẹ̀ ìmọ̀ méjèèjì ọba ti jà mọ́ ẹ̀ rí pé kí gbogbo nǹkan máa dúrọ̀pù lọ́lẹ̀ díẹ̀ àwọn náà sì gbọ́n tá bá ti rí i pé eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ mọ́ ní ìsìn wọ́n wájà kan gbúrúgbúrú yìí wọ́n lè pé fáǹsì kan tún ti dájà lẹ̀ láàrin àwọn nígbà wọ́n ń fi màálù ránṣẹ́ síra wọn tí wọ́n fẹ́ sòkú ìyá wọn wọ̀ sọ nígbà tí wọ́n ń fowó ránṣẹ́ síra wọn ògbà wọn ń kira wọn tí wọ́n fẹ́ sọjọ́ bí tí wọ́n ń gbé fóònù tí wọ́n ń pera wọn lórí stage ẹnìkan kan ò rí ìhun odijọ́ wọn bá ta síra wọn tí wọ́n bá búra wọn. kò sí tí ò ní ráìfà tiẹ̀ tẹ́ ẹ mọ́ mọ́tò tẹ́ ẹ mọ́ fóònù àwọn fóònù méjì kan wà wọ́n jọ ń léra wọn ni bí kan bá ṣe kinní kan 14 lénìí ìkan náà ó tún ṣe nǹkan kankan lọ́la wọ́n ń léra wọn ni kò sí tí ò lórogún ìjà orogún ìjà kú akọ o ẹ mọ́ para yín torí orogún o ọlọ́run ti kọ bí kálukú ó sì lo dáúlà rẹ̀ dé ibi kálukú ó lò ràwọ̀ rẹ̀ dé ọlọ́run ti kọ́ ọ lẹ̀ ẹnìkan ò sì lè fi gbọ̀nwọ́ kan lé ọjọ́ ọkú ẹ̀ ẹnìkan ò lè fi gbọ̀nwọ́ kan lé ìràwọ̀ ẹ̀ ìràwọ̀ tí kálukú ó lò ó ti wà ńlẹ̀ bí kálukú ó ṣe lò ó tí kálukú ó fi ṣe